Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ léyìí. Mo kí wa lọ́kùnrin, mo sì kí wa lóbìnrin. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín o. Ìyá mi mọ́wọ́ kúrò ní lẹ́rán, á dára fún ẹ. Ìyá mi yé ronú mọ́, bàbá mi yé ronú mọ́, yóò dára fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀ní nìkan sáyé yín o. Ẹ̀ní wálé ayé bẹ́ẹ̀ kẹ́ lọ bẹ́ẹ̀ ẹ gbà yí ṣe rere. Ògo ayé yín yóò fọhùn sókè lálálá bí ìtànná òṣùmàrè. Ayé ò ní já ògo yín bọ́ bí ìtànná òṣùpá, á dára fún yín. Ògo yín tàn lálálá o, ọmọ aráyé ò ní fọwọ́ já bọ́ o, á dára fún yín o. Mo fẹ́ kí ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan. Ká gbọ́ ìtumọ̀ àlá ráńpẹ́ yìí. Àlá yìí kéré lójú, ìtumọ̀ rẹ̀ pọ̀. Mo ti sọ fún wa pé nínú ọ̀pọ̀lọpọ̀ ètò yìí pé àlá ọ̀gọ̀ ẹni ọlá là lọ́gọ̀. Kí ló ń wò tálà ìṣẹ́mọ ọlá? Àlá ibi kò ní ṣẹ́nu ilé yìí o. Àlá ìbànújẹ́ kò ní ṣẹ́nu ilé yìí o. Àlá ire yóò máa lálẹ́ wù nínú ayé gbogbo wa. Àlá jẹ́ atọ́ka fún ìrìn àjò ayé wa. Ó sì jẹ́ ìkìlọ̀ fún ìrìn àjò ayé wa. Ó jẹ́ amòye fún ìrìn àjò ayé wa. Fìtílà ni àlá, ìmọ́lẹ̀ ni àlá fún ìrìn àjò ayé ẹ̀dá kọ̀ọ̀kan. Máa gbọ́. Kí nǹkan kan tó ṣẹlẹ̀, òye lolódùmarè kọ́ fi síwájú nínú kámi ara ó síwájú tàbí kí àlá ó wáyé, ìkànlẹ̀ ẹ̀dá ó rí ń bẹ̀. Tọ́ àlá ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀kàlá kún tó ju rẹ̀ sínú òde o. Ayé ò ní fi wá sínú ìdè èso o. Tí èèyàn bá láàlá yìí pé òun ń fi ìwọ̀ gbẹ́ja lódò, òun ń fi ìwọ̀ gbé ẹja lódò tó lóyìnbó ń pè ní hook. A ti sọ àlá yìí ní orí Facebook láti bí ọdún 6 sẹ́yìn láwọn tó mọ̀ wá dáadáa. Ṣùgbọ́n gbà táwọn alánulọ́wọ́ bá òjá gbádùn lórí Facebook, òun ló dé ogun yìí pé àfi bọ́ sí orí WhatsApp group àti orí YouTube. Ọyẹ wá nǹkan fìdílé, àfìdílé nǹkan. Orúkọ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nà ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọ aráyé ti sọwọ́ dá ọlọ́run wọn o, wọ́n mà ti sáṣọ lóríṣà, wọ́n sọ góòlù dá ọlọ́run wọn, wọ́n sọ náírà dírún máa lẹ̀ o, ìgbà tó dé là ń lò ó, ìgbà tó dé o. Kò sẹ́ni
sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ òkò tí mọ́ o. Kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ òkò tí mọ́ o. Owó 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 ṣáá ni. Láì gbé láì kà ká máa lówó. Owó 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 ṣáá ni. Láì gbé láì kà ká máa kọ́lé. Owó 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 ṣáá ni. Àlá bí èèyàn bá dẹ ìwọ̀ sódò lójú ọ̀run tó dẹ fún ẹja, ìtumọ̀ tó mú wá pọ̀. Àlá yìí dáa gan ni, ṣùgbọ́n a lè parí ẹ̀ lónìí o, nítorí pé ọ̀nà tó mú wá pọ̀, ṣùgbọ́n àkọ́kọ́ mú wá ń dí ẹ̀gbọ́n bẹ́ẹ̀. Tí a bá ń fìwọ̀ gbé ẹja lódò tó ń gbé ẹja tá a mú, ọ̀rẹ́ mi máa jó máa yọ̀, má wulẹ̀ sosólẹ̀ mọ́, má ṣàwúre mọ́. Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ti fi hàn yí pé ayọ̀ ń bọ̀ wá, ire ń bọ̀ wá, ẹ̀rín ń bọ̀ wá pẹ̀kẹ́ rẹ̀. Ọ̀nà yóò là fún ọ, bá láàánú pàdé lẹ́nu iṣẹ́ rẹ ni o, ọ̀nà kan ni o. Ọlọ́run ló mọ̀ bí ó sì gbére náà wá. Wọ́n náà wàá wọnú àwẹ̀ àtàdúrà lọ pé Ọlọ́run o, àpẹẹrẹ tó fi hàn mí ìmájì ọgbọ́n mọ́ mi lọ́wọ́. Torí lódidi lọ́lọ́dùmarè fìgbín tọrẹ, lódidi lọ́lọ́dùmarè fìjàpá tọrẹ. Orí odidi kọ́ máa wọlé mi ṣe bùgbé. Ìwọ náà sọ bẹ́ẹ̀ ń bí tọ́ wà. Orí odidi ń bọ̀ fún ọ, sọpọ́ dení. Tí a bá ń ju ìwọ̀ sódò tí ò rí nǹkan kan mú, bó ṣe ń jù sódò kò rí mú, bó ṣe ń jù sódò kò rí mú, títí tó fi tají. Àláyé ọ̀dà. Tí ọba ládùn pẹ̀lú èèyàn, ọ̀rẹ́ mi má fọkàn sí, kò ní bọ́ sí. Kódà bọ́ ọba ní ọjà tó fẹ́ rà tí wọ́n dá ọ̀la fún, má fọkàn sí. Kó tó débẹ̀ wọ́n pẹ̀lú mi ìtìrà. Tọ́ ọba ti lárú àlá bẹ́ẹ̀ má ti kówó lé ọjà náà, àpẹẹrẹ ti fi hàn rí pé nǹkan náà ò ní tó ọ lọ́wọ́. Kódà àwọn yòówù tí èèyàn bá ń lé lásìkò náà tọ́ bá lárú àlá bẹ́ẹ̀ má fọkàn sí. Àánú Ọlọ́run ló kù. Ọ̀gbọ́n àánú Ọlọ́run òun ló ṣàgbà ohun gbogbo. Ṣé àmọ́ kó di méjì? Téèyàn bá wá ńlá àlá pé òun ń ju ìwọ̀ sódò, ń mú ẹja ń jábọ́ padà sómi, ń mú ẹja ń jábọ́ padà sómi. Tó Ọlọ́run má jẹ́ kí àmúbọ̀ àtàṣetì má jẹ́ kó bá wa. Irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ bẹ lọ́hùn dáadáa lórí àmúbọ̀ àti àṣetì. Ó ń tọ̀ wọ́n máa rówó, ṣùgbọ́n tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ pé lórí iṣẹ́ tí ń ṣe àtìrì àtójú owó kọ́ wá sọ nípa rẹ̀ kò ní rọ́rọ̀ sọ. Ọlọ́run gbogbo ohun yòówù àbá gbé kalẹ̀, Ọlọ́run máa fèrè síṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Sẹ́ńdẹ̀ tọ́ba wa jẹ́ yí pé òun ju ìwọ̀ sódò, akàn ló mú jáde, alákàn tàbí edé òun ló gbé jáde. Ọlọ́run ọba o. Láì gbé láì kà ká máa ra lẹ̀. Owó 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 ṣáá ni. Láì ta láì rà kára mọ́tò. Owó 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 ṣáá ni. Kágbá ọmọ lọ́mọ tà ká fi lówó. Èdè kátà fi lówó ṣáá ni. Wọ́n náwó owó tán lóde, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó ṣáá ni. Owó tán lóde ọjà ò tà mọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ owó ṣáá ni. Oúnjẹ wọn ò ju góòlù, èdè kátà ti lówó ṣáá ni. Ó rí tó bá jẹ́ pé edé ló gbé jáde
tàbí alákàn. Àlá yìí dá o. Wọ́n fọlọ́run bí ọ má rò àlá yìí fẹ́ nìkan, Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ní kò rọ̀ fún. Kọ wá sẹ́nu rẹ̀ kẹ́mú, kí ni mo wí? Kọ sẹ́nu kẹ́mú. Táwọn àgbàlagbà bá ní sẹ́nu kẹ́mú, gbẹnu ẹ lọ́wọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Orí gbáǹkọ́gbì tọ́jọ́jọ́ orí rẹ̀ lọ, Elédùmarè yóò lànà rẹ̀ fún ọ. Wá dákẹ́ ẹnu rẹ̀. Káwọn awo nípa kí wọ́n má sọ pé adúrú ọmọ kékeré yìí ní nǹkan báyìí wá tọ́ sí. Ṣé bàbá yìí lọ́wọ́ àyẹ̀kọ́ tọ́ sí? Bàbá tó ti dàgbà yìí. Ọ̀sẹ́ni tálá yóò ṣe ṣàìsí. Àlá tó dáa ni. Àlá ìbùkún ni. Ìbùkún tó jọjú orí èèyàn lọ. Òun lélẹ́yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ju ìwọ̀ sódò, òkú ẹja ní ń gbé jáde. Ọ̀dà o. Ọlọ́run má sọ ayọ̀ wa dìbànújẹ́. Ó ṣàdúrà lórí ọmọ, lórí ọkọ, lórí aya, pé gbogbo ibi tó ń ro kàn dùnú sí, Ọlọ́run má jẹ́ kó bá ìbànújẹ́ pàdé ńbẹ̀. Gba àwẹ̀, ṣàdúrà, iyọ̀ là á fi ṣe sàárà. Ọ wàá fowó lé lórí, lọ fún báárà tó bá wọ̀, ó rí pé ó rí dùnú. Àsìkò tó wá ń lárú àláyè, gbìyànjú kó máa bu iyọ̀ sínú omi. Tó o bá rí iyọ̀ tó bá rómi òkun máa bù sínú omi rẹ̀ kó máa fi wẹ̀. Wàá ráyọ̀, wàá rí dùnú, àlá tó dáa ni. Èmi ọmọ yín náà ní Lúkúmọ́nù ọmọ Àyẹ́dáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Orí WhatsApp group yìí ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n WhatsApp group kan bẹ tó jẹ́ pé privacy ni. Tí a bá fẹ́ máa béèrè àlá, ìyẹn dá wà lọ́tọ̀. Owó lọ́ọ́ sanwó ọbẹ̀, ó sì máa sanwó lóṣooṣù. Eléyìí ń jẹ́ home spiritual solution, ẹyọ kan lòun. Ṣùgbọ́n àwọn gúrùpù yòókù 21 ní gbogbo ẹ̀. Life spiritual solution 10 ni. Olómi tútù ọba ìràwọ̀ 11 lòun. Ṣètìlí pé 21 ni. Ṣẹ́rẹ́ yìí tó wá wà privacy, ìyẹn wà fún mo fẹ́ máa béèrè ìtumọ̀ àlá mi ní gbogbo ìgbà ẹ̀ní àti ìdílé mi. Owó lọ́sàn kó tó wọbẹ̀, ó sì máa sanwó lóṣooṣù. Tó ẹ jẹ́ kí n fún wa ní nọ́mbà wa. Ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni, ẹ sanwó. Tó ẹ sì fẹ́ ṣètọ́jú ara yín, bóyá nípa à ń fara kó jàǹkáríwọ̀ àbí nǹkan ò lọ déédéé, owó ò dúró lọ́wọ́, oyún ò dúró àbí nǹkan oṣù kò oríṣiríṣi, ẹ bá wa sọ. Ọlọ́run ọba àìsàn ọlọ́run o, àìsàn ọlọ́run onígbìyànjú làwa náà á gbìyànjú fún yín. Nínú ọ̀rọ̀ méjì mẹ́ta tá a kẹ́kọ̀ọ́ rẹ̀ á pa fún yín, Elédùmarè yóò sì sọ ọ́ dòdòdò bó sì jẹ́nu. Gbogbo ẹlẹ́sìn là ń bá ṣe o, ààyò ẹ̀sìn kan sílẹ̀. Òkè òkun lẹ́wà ní ẹ̀yin lẹ́sàn ó ti DHL ló fi gbé o. Tó bá sì jẹ́ pé ìlú kan lẹ́wà ní pé bóyá Oǹdó ni, Àkúrẹ́ ni, Port Harcourt ni, Àbújá ni, bí ìlú ṣe rí ní ìṣèta DHL ní ẹ bá mi gbé, ẹ̀yin lẹ́sàn owó ẹ̀ o, àdàrà fún wa. Tó ayé àmúgègè ẹ̀kọ́ nọ́mbà alẹ́ +234 80 3298 3298 +234 80 3298 3298. Ìkejì +234 81 86 86 9899 +234 81 86 86 9899. Ọyẹ gbà kan sí +234 80 890 38 658 +234 80 890 38 658. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ọkẹ́ ọ̀kan +234 81 33 155. Ẹ má bínú mo ṣe mistake. +234 81 33 155 111. +234 81 33 155 111. Ọlọ́run ọba nìkan lọ́ba tí kìí ṣe àṣìṣe o. Tó okùn nọ́mbà orílẹ̀-èdè Benin. Ọ̀yá +229 54 65 1928
+229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 +229 54 65 1929 tó Olódùmarè òjò kìí rọ̀ kó tà sí ilẹ̀ olóore gbogbo wa ò ní tà sí wa o agbára Ọlọ́run ọ̀tá tí bá ń rọbí rò wá ẹkún bí kọ́ máa sùn nílé wọn á dára fún wa o ire o a kì í mọ̀ tí ẹ bá darapọ̀ mọ́ gúrúùpù yìí o ẹ má sẹ́ndì stíkà ẹ má sẹ́ndì fídíò kẹsì má pósìtì líǹkì tẹ bá sẹ́ndì kan mẹ́tẹ̀ẹ̀ta ẹ bàrà yín tà ní àfẹ́ tó bá rí fídíò tó dáa pé àwọn àdúmí pé ẹ wo fídíò yìí ẹ̀kọ́ wà mẹ́ tí wọ́n bá ti yọ̀ǹda rẹ pé ọyá sẹ́ndì ẹ̀ pé èmi lágbájá mo ní ọ sẹ́ndì ẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀bá tẹ̀ lófin yìí ẹ mo gbé fóònù lọ́mọ lọ́wọ́ ọmọ sì tẹ̀ ni má sọ bẹ́ẹ̀ o ìwọ ọ̀bàrà rẹ̀ ń ta ni ṣùgbọ́n private group yìí home spiritual solution lòun àfẹ́rò púpọ̀ mbẹ́ wọ́n fẹ́ máa gbọ́ tó máa lámì mo fẹ́ máa béèrè lóòrèkóòrè kò sígbà tó béèrè lọ́wọ́ mi ti ní tọ́ ọ̀bá ti sínú eléyìí má fi mẹ́sẹ́ẹ̀jì kan lẹ̀ fún mi ìnídọ́ lóhùn o ire o ire kàbìtì. Ìbẹ̀rù sí láyé mọ́, àwọn ọmọ ò bẹ̀rù bàbá wọn, àwọn ọmọ láwọn ti di òmìnira. Àwọn aya ò bẹ̀rù ọkọ wọn, àwọn aya láwọn ti di òmìnira. Gbogbo ìlú wá di yẹ̀yẹ́, ìlú mari ń wò wá lọ́rùn. Ìbínú, fọ́hùn, tókun, tófà. Ṣùgbọ́n ohun tó bá ti ní bẹ̀rẹ̀ ń bọ̀ wá lópin. Ìlú tó bá nílé láti fi yíya ni ó yà wò. Ayé yìí lọ, èèmọ̀ bí òun ń lọ. Ìgbà yìí lọ, a ò máa sì mọ bí tá ń re o. Ìtumò Àlá